bil musiba torí pé wọ́n ti ká ìrújú pẹ̀lú àdánwò tó ṣe wọn ẹjẹ́ àgbẹ̀ fún làákàyè tó jiná ẹnìkan pò láyé ìbá àdàgbàlagbà tí ò níbi tí ń dí ni tó yẹ pé nítorí wá kù ni pé ká máa sè ká máa sọ táwa lọ mọ́ sàárà lọ́rùn kó lè ṣe é máa jẹ kó lè ṣe é máa jẹ sàárà ẹsẹ̀ bínú wọn ń bàjẹ́ mọ́tàlá ṣé bẹ́ẹ̀ ṣe ń jẹun bẹ́ẹ̀ ṣe ń gbogbo òun lẹ máa gbà níbi òkú tó fò sánlẹ̀ kú Yorùbá ní ọ̀rọ̀ wọn ní ìdílé nu ikú ni kí máa jẹ́ o wọ́n àròyìn ikú kan pé ó fò sánlẹ̀ kú ẹ̀dá kò sọ́ larí mọ́lẹ̀ nígbà tó fẹ́ kú wọ́n dúwe pé ọmọdé lẹni tó kú yẹn pé kò tí ì tó kú ṣe máa jẹun bẹ̀ náà ọ̀dà náà tẹ́ ẹ̀ bá jẹun bí ọmọ ọdún mẹ́wàá a sì pé kà nìyí fẹ́ kọ́ ọmọ ọdún mẹ́wàá wà ní Jánnà ṣe fi kẹ́ kí bàbá àlebà òjẹ́ lẹ fi ń jẹ lẹ fi ń sọ alábòsí nìyí gbàsàrà yẹn ẹ̀sìjọ́ kẹta rẹ̀ ẹ̀sìjọ́ kẹjọ rẹ̀ bí sẹ̀rí àṣìdẹ bó ṣe ti làálẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ kásìkú àgbàlagbà lọ́làálẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ fọ́mọdé náà ìbéèrè wa tí a máa ń bi wọ́n ni pé gbogbo àwọn tírà tó sọ̀rọ̀ ń pa ẹ̀sìn fún wa ńlẹ̀ yóò bá ń bí táwọn àfáàfin máa kọ́ wa ń fi kí hádọ̀rí ni o ìṣíyà ni o rìsáàlà ni o àṣàdìmọ̀dárìkì ni o mùsẹ́sàlílà lílí ni o tí wọ́n fi ń kọ́ wa ní ọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ òkú ò sí ń bẹ̀ ṣé báàbù òkú ò sí ń bẹ̀ tí bá ń bẹ̀ ń bẹ̀ ṣé gbogbo ọ̀rọ̀ náà tẹ̀ ń ṣe ìṣẹ́ sọ mọ̀ ń bẹ̀ ẹ bá fẹ́ mẹ́rin wá náà àdísì náà ẹ wà lọ́mọ àdísì tí ń bẹ ń báàbù míì sínú àdísì yẹn sọ̀rọ̀ òkú ò sínú àdísì yẹn ẹ ṣe ká ọ̀rọ̀ ń jáde nínú báàbù òkú mẹ́ àbáwọn àfáà tí wọ́n kọ́ àdísì ìjọ tí wọ́n bà wá bá rẹ̀ ṣé wọn mọ kí ó jù yín lọ mélòó lẹ́yìn lè kojọ lẹ́yìn sàrà òkú tẹ̀ ń jẹ́ kí ayé sẹ́mọ fíjì tó wọn ni wọ́n sẹ́ẹ̀tì nǹkan pé báàbù eléyìí ti bẹ lábà mẹ́ni báàbù eléyìí lẹ́bà mẹ́ni tó sì bá mú wọn wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jókòó àdúrà mi òkú wọn sọ̀rọ̀ sàrà òkú ẹ wá lọ bí báàbù mi gédégédé ọ̀rọ̀ Fidau sí bí ọ̀rọ̀ jànáza kọ́kọ́ ẹ̀lẹ́rí tí àjẹ́kọ̀ Fidau sí fókù kéhùnlẹ̀ Yorùbá nìkan nìyẹn Yorùbá lẹ́fún nìyẹn pàpẹ́pà má dìláró bí gọ́ọ̀mà ní kí wọ́n wá ní ẹgbẹ́ ó tú Fidau mọ́ ń bà lórí ẹ̀lẹ́lọ́lọ́dí bí ó mi ò tí dé o Fidau gangan tẹ́ ń sọ yẹn ẹ rí pé ẹ ti kùnà ibi Fidau wà ní Kùránì àmúwá adẹ̀tú fún yín tó bá jọ tó kú ká gbọ́ mo rò pẹ́lú mi ó tẹ̀ lẹ́tẹ̀ yìí ní o ẹ̀bá béèrè bí ọgbọ̀n ọdún sẹ́yìn inú àbí Dáúdà wọ́n fọ̀rọ̀ kan járí ní gbé kàkígbà náà anábì jẹ kàmbí olókù ọjà bí àyà àwọn ìyànrán ránun jẹ́pẹ́ torí tí wọ́n jẹ òjé wọ́n gbọ́n anábì tiwa ọwá ń jẹ ká akọ́bìyàn pẹ́sà anábì lọ́kà ní ìjẹkújẹ yíò nílẹ̀ aka yìí ẹ máa gbọ́ sẹ́rí àdísì yìí o bàbá tí níbísì ń tọ́rọ̀ yìí lọ o wọ́n ní wọ́n kọ̀ pátápátá ká máa gbàlejò fún olókù pé àwọn àlejò dé o àwọn kìnnìkan ti dé o ilé olókù wọ́n ní akọ̀ yanyan fi sùúrùrí láti sùúrùrí. Torí pé wọ́n dá ìgbàlejò sílẹ̀ inú ẹ̀sìn fún dùnnú ni o. Fáburúkọ́ o. Ṣé dùnnú lòkú? Bàbá. Àfáà yìí. Ẹ̀jẹ̀ dùnnú fòkú, Ọlọ́run á sọ kú ọ̀nà ìtọ́rọ ìpínlẹ̀ fún yín. Mọ̀tẹ́ fẹ́ nìyẹn. Mo sọ fún àfáà yìí pé kọ́lọ̀mbà ń sàdún àfáà yìí pé Sumuratul ní mí. Tí mo mọ orin tí wọ́n máa kọ fòkú tí òkú bá jókòó ọ̀fọ̀ tó ń tí ọ padà bọ́ ọjọ́ yes òkú ọ̀fọ̀ yes bóyá ẹ̀ntẹ́gbéyàwó rẹ̀ ó bímọ àkọ́kọ́ náà ló kú ọ̀rọ̀mọjà irú ẹ̀ ọmọ tó náwó lé lórí náà ló fò sánlẹ̀ ló kú wọ́n dẹ̀ sọ bàbá ń dẹni tí ó bọ̀ ọjọ́ káyìn ẹ bá bí ṣe máa rìn ní tí bàbá ń bá ń jẹ́ ẹ̀dàkọ̀ ọkọ̀ tí wọ́n fẹ́ dákọ̀ yìí
mo kàn fẹ́ dákó kíkan ní àtòkọ kan ẹjọ́ o ẹ má tó bínú o tẹ́ pé bàbá ń bá ń jẹ́ Àkànmú lápèjúwe pé lókì rẹ̀ wọ́n ní bàbá rere ibẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Àkànmú ibẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Bàbá ibẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Bàbá bẹ́ẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Màmá ń bẹ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Màmá ń bẹ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. mi bá ń gbọ́ wípé bàbá àwọn ń bẹ lálẹ́ ìjánà àbọ́mọ àwọn ń bẹ lálẹ́ ìjánà ìyàwó ń bẹ lálẹ́ ìjánà kí la kùjú pé ó dìde ńlẹ̀ pé ó yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. bàbá bẹ́ẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. Lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. bàbá bẹ́ẹ̀ lálẹ́ ìjánà kò yẹ kó gbó níbi iṣẹ́ àdínì kó tó kú. mo sọ pé mi ṣe sùmùrà mo ti kéwù sùmùrà mo ti apúrẹ́dì sí ẹ̀fà ìmọ̀ yọ ọdún wọ́n bí wa síbẹ̀ nífà àmọ́ kò ìsọ̀nà kì í sọ̀nà ó sọ pé mo ń ba nǹkan kan tẹ́nìkan ṣe tí màá ń pa ẹ̀jẹ̀ mo ṣe dáadáa ni but nonsense ni èyàn kà pẹ̀lú ìròyìn ìdí èrò tí òun ti dáa tán kí ló fún aláṣọ láti gbé bàbá mi láti jẹ náà mẹ́rin wá ẹgbẹ́ bàbá mi láti jẹ náà kéèyàn tó wà ní orú ìjọ kó tó máa practice kó tó máa fẹ́ tún practice ǹjẹ́ ìjọ kéèyàn máa dọ́gbọ́n ìbéèrè tá à ń sọ yìí bá ń sọ tẹ̀dọ̀ ọkàn ni àwọn ìyàwó yọlùwà láìpẹ́ ìyàwó yọlùwà àjọyọ̀ kan sọ̀rọ̀ ni wọ́n nígbà tẹ́ ẹ̀ máa ṣe pati mu ní èyí ṣe pati rí láyé àwọn lẹ̀ ṣe pati rí nígbà ẹ̀ ṣe mòlúdì nǹkan kí lẹ̀ ń ṣe pati ni wọ́n ní ẹ̀sán tí wọ́n máa ṣe ń pati ẹ̀ ṣe ń bẹ̀ ṣe ìjó ń bẹ̀ ọjọ́ mẹ́ta láti ṣe mòlúdì Lágbeni. ẹ wo ẹ̀yin bàbá béèrè ọ̀rọ̀ àgbọ̀ inshallah ìdáhùn síbẹ̀ yẹn nìyẹn ẹ máa kálọ̀. wàhíyà bid'atun mustaqbahatun. bàbá ní bídíà tó burú ni. وقال القاري واصطناع أهل البيت الطعام لأجل اجتماع الناس عليه بدعة مكروهة. afọwọ́ kọ́rí ní ká máa kójọ sílé olókùn ká máa wá sí oúnjẹ ń bẹ̀ bídíà makruha ni o àdádálẹ̀ bú ní jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ rárá. بصها عن جرير رضي الله عنه كنا نعده من النياحة وهو ظاهر في التحريم. bàbá yìí ní àwa Jẹ̀rírí ní àwa máa akàkún nìyáha láyé Ànábì tí wọ́n pé náà tí wọ́n ti lo orúgbó ló ń bá nú àdísí pé láyé àwọn sọ̀hábà nìyẹn pé akakéyàn máa péjọ sí olókù akàkún nìyáha ibi tẹ́ ti mọ̀ pé àwọn tẹ́ ń ṣe yìí ìmọ̀ jẹ́nlé olókù yìí ó lè bá ṣe ó lè kó bàbá yẹn wáré o wọ́n ní akakéyàn máa jòkó lé olókù jẹun akàkún nìyáha ẹ wá lọ bá nǹkan tí ń pè ní nìyáha kí lànà bí sọ pé yọ́ ṣẹlẹ̀ kí ni nìyáha ó jẹ sábàbí fún òkú ẹ wá já gbọ́ o ẹn tó sọ pé òun fẹ́ gbọ́ bí tí kán dín àkàrà tí ó pè kọ́bọ̀ òkú ẹ máa gbádìí sísọ yíyí o Fatihul Bari bọ́ọ̀kì lábẹ́ kọ̀rọ̀ ìmẹ̀ o Fatihul Bari Sharh Sahih al-Bukhari page 190 juz'u ẹlẹ́kẹta al-Thalith حدثنا عبدان قال أخبرني أبي عن شعبة
عن قتادة عن سعيد بن المسيب عن ابن عمر عن أبيه رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الميت يعذب في قبره بما نيح عليه sallallahu alaihi wasallam. Ànábì ní gbogbo òkú kan tí wọ́n bá ti ṣe níyàhà lẹ́yìn rẹ̀ wọ́n dẹ̀ jẹ́yà rẹ̀ nù sàréè. Wọ́n sì ka ìmọ̀ péjọ nílé òkú sí níyàhà. Wà máa ìyà níyàhà ni wọ́n ní tí ó jẹ òkú yà ní sàréè. Tó bẹ̀rẹ̀ ìdájọ́ o. Sọ Buhari láti ká jáde o. Abẹ́rò pa àfáà kan ó ní tara gbé mi ó sì bí mọ̀kàn débi òkú kan ní alákẹta mi ọlọ́run òkú iṣẹ́ ìgbà mo ní káwọn máa kó tí àjáde ń dàjí wọ́n wá ní gbogbo ẹ̀ láwọn gbogbo dáńkà láti ẹti dá bó lẹ́ta láti máàkì ẹ̀ síbẹ̀ lọ a máa sàṣẹ̀ṣẹ̀ ṣe kọ̀ wá lé ẹ̀fẹ́ kára yé gbódòdó ni àwà àtù yẹbẹyẹbẹ lọ́tẹ̀ yìí ìjàkọ́ o afá ìṣẹ́ ọlọ́bànsánú ẹ̀ ṣe bí lọ eré dáadáa lẹ̀ báyìí ó ti dáadáa lẹ̀ ó lòun kanjú ẹ lọ rí ẹbọ̀ rí ẹdé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹdé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ní ṣubú ẹ sì bá náà dáadáa gbogbo àwọn tó kù yẹn ẹ wá sọ kìí ṣèjà èyí ò bá wọn. Wọ́n ní ṣẹ́rí o Jamiu tìmí ìta kàlẹ̀ kan tí wọ́n ti là wádìí. Bàbá wa tí wọ́n ṣe ní Mubarak Furi ní bàbá wa tí wọ́n ṣe. Sheikh Mubarak Furi àwọn ni wọ́n ṣe. Point of correction yẹn. Ẹjọ́ ìta kàyẹ. Èyàn bẹ́yẹ, ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀, àáfà sọ́nà ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ọ̀rọ̀ à ń jókòó ọjọ́ kẹta à ń jókòó ọjọ́ kẹjọ à ń jókòó ogójì ọjọ́ kọ̀díyà tún awímọ́sílà tún ìtìláfíyà ní ìbádẹ̀jẹ́ mọ́sílà ìtìláfíyà àìrìnàgbọ́n apá lórí ẹ̀ ẹ dákun àwọn àfáà tí wọ́n sì yàpẹ̀ ẹnu ń bẹ̀ ẹ bá ní sọ wọ́n jáde síta kó sì jáwọn àfáà tí a ń gbọ́rọ̀ wọn lórí ẹ̀sìn ni o nítorí pé gbogbo à ń sòkú yà ń ṣe mọ̀lúdì ẹ padà gbọ́ pìlẹ̀ rẹ̀ àwọn Súfí ní ń bẹ lábẹ́ ìbéèrè mi